Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́bọ̀ ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: ìtọ́sọ́nà lórí ìmọ̀tara ẹni nìkan. Ẹ̀kọ́ Ananiah àti Sàfírà. Ìwé orin 2:7 Máa tọ́jú mi Jèhófà ńlá. Ẹ̀kọ́ àkọ́sórí: ìríra lójú Olúwa ni ahọ́n èké, ṣùgbọ́n àwọn tí ń ṣe rere ni dídùn inú rẹ̀. Ìwé òwe 12:22. Bíbélì kíkà. Ìwé ìṣe àwọn àpọ́stélì 5:1-11. Ṣùgbọ́n ọkùnrin kan tí a ń pè ní Ananiah pẹ̀lú Sàfírà aya rẹ̀ ta ilẹ̀ nìkan, ó sì yan apá kan pamọ́ nínú owó náà. Aya rẹ̀ bá mọ̀ ọ́ pọ̀, ó sì mú apá kan rẹ̀ wá, ó sì fi lélẹ̀ lé ẹsẹ̀ àwọn àpọ́stélì. Ṣùgbọ́n Pétérù wípé, Ananiah, èéṣe tí Sátánì fi kún ọ lé ọkàn láti ṣèké sí ẹ̀mí mímọ́, tí ìwọ fi yan apá kan pamọ́ nínú owó ilẹ̀ náà? Nígbà tí ó wà níbẹ̀, tìrẹ kì í ṣe, nígbà tí a sì tà á tán, kò á wà ní ìkáwọ́ rẹ? Èyí ti ṣe tí ìwọ fi rò kíní yìí lé ọkàn rẹ? Ènìyàn kì ìwọ ṣèké sí bí kò ṣe sí Ọlọ́run. Nígbà tí Ananiah sì gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ó ṣubú lulẹ̀, ó sì kú. Ẹ̀rù ńlá sì bá gbogbo àwọn tí ó gbọ́. Àwọn ọ̀dọ́mọkùnrin sì dìde, wọ́n dì í, wọ́n sì gbé e jáde, wọ́n sì sin ín. Ó sì tó bí ìwọ̀n wákàtí 3. Aya rẹ̀, láì mọ ohun tí ó ti ṣẹ̀, ó wọlé. Pétérù sì dá a lóhùn pé, wí fún mi, bí iye báyìí lé ẹ̀yin ta ilẹ̀ náà? Ó sì wí pé, lóòótọ́, iye bẹ́ẹ̀ ni. Pétérù sì wí fún un pé, èéṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí Olúwa wò? Wò ó, ẹsẹ̀ àwọn tí ó sìnkú ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà, wọ́n ó sì gbé ọ jáde. Ó sì ṣubú lulẹ̀ lé ẹsẹ̀ rẹ̀ lójú kan náà, ó sì kú. Àwọn ọ̀dọ́mọkùnrin sì wọlé, wọ́n bá ó kú, wọ́n sì gbé e jáde, wọ́n sì sin ín lẹ́bàá ọkọ rẹ̀. Ẹ̀rù ńlá sì bá gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nǹkan wọ̀nyí. Ẹ̀kọ́. Ní ìjọ ìṣáájú, àwọn ènìyàn máa ń ta ohun ìní wọn, wọ́n á sì mú owó náà wá sí ìjọ gẹ́gẹ́ bí àjọ sí ìdàgbàsókè ìjọ. Ananiah àti aya rẹ̀ Sàfírà jẹ́ ara àwọn ìjọ ìṣáájú náà. Wọ́n sì ta ohun ìní kan, ṣùgbọ́n wọ́n fi apá kan pamọ́, wọ́n sì mú ìyókù wá fún àwọn àpọ́stélì. Nígbà tí àpọ́stélì Pétérù béèrè lọ́wọ́ Ananiah bóyá owó tí ó mú wá ní gbogbo owó ilẹ̀ náà, ó yàn láti purọ́ dípò pé ó sọ òótọ́. Ó yẹ kí a mọ̀ pé ó wà ní agbára Ananiah láti fi owó náà sílẹ̀ tàbí láti má fi sílẹ̀. Ìwé ìṣe àpọ́stélì 5:4. Dípò rẹ̀, ó pinnu láti purọ́ kí ó sì hàn bí ẹni pé ó jẹ́ ẹni tí ó ń fi fúnni pẹ̀lú ọkàn pípé. Nígbà tí kò rí bẹ́ẹ̀, ó tilẹ̀ lè sọ òótọ́, Ọlọ́run yóò sì tún dá a láre, yóò sì bùkún fún pẹ̀lú. Ọlọ́run ti ṣàlàyé kedere nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ìfifúnni gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ọkàn pípé àti pẹ̀lú ayọ̀, kì í ṣe pẹ̀lú ìfipáṣe tàbí dandan. Jẹ́ kí ìfúnni rẹ jẹ́ pé ẹ̀mí mímọ́ ń tọ́ ọ, kì í ṣe fún ìtẹ́wọ́gbà ènìyàn. Máa ṣàyẹ̀wò gbogbo ìpinnu àti iṣẹ́ rẹ, nítorí Ọlọ́run mọ ọkàn rẹ. Ẹ̀kọ́ àmúrelé. Ẹ̀mí Ọlọ́run kì í ṣe èyí tí a lè tàn. Ṣọ́ra. Àdúrà. Ọlọ́run, jọ̀ọ́ tọ́ mi sọ́nà nínú gbogbo ìpinnu àti iṣẹ́ mi. Má jẹ́ kí n ṣe ohun kan nítorí ìmọ̀tara ẹni nìkan ara mi. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.